bàbá ló mọ bí tó ti bá ọ bó ṣe rí lára tí ló ṣe é ṣe ṣùgbọ́n àwọn akọ̀tún tó wọlé òjò gbé 5 years kí àwọn tó bá dé next year káwọn ṣàkàrà kágbàdúrà lórí ṣùgbọ́n bó ṣe fẹ́ tiẹ̀ bó ṣe fẹ́ ṣe ó lè ṣe é ṣe ọ̀nà àwọn afọ ṣe lágbára lọ́wọ́ náà kò ní jáde ìlú àwọn ọmọ ìyẹn náà wá wò ó fún wàá ṣègbéyàwó fún wọn á ní wá bí wọn wàá bí wọn láti fi ra mọ́là ó ti ìwà pọ̀ jù àwọn tó ti ra mọ́là ní ọ̀pọ̀ ìṣọ̀kan wa ọ̀nà wa dàgbà wá lò gbogbo tí máa lò lè ṣe gbogbo ìpátá ọ̀nà wa jogún ẹ̀ fún wọn lágbára lọ́wọ́ òní wà wọ́n ti ó ti mọ̀ fún àwọn òní àti rẹ̀ kọ̀ọ̀kan wọn orí wọn yọ̀ tó orí wọn bá ń jẹ́ o òní kúrò òkèlè bá ń jẹ́ lórí wọn lágbára lọ́wọ́ àṣeyọjú lọ́nà àṣewọ́ ọ̀rọ̀ bí ní sọ pọ́lọ́ wa bẹ́ẹ̀ ṣe ọlọ́run bí ní sọ pọ́lọ́ wa á wọ̀ ẹ̀ á báwọn ṣe máa sọ ní ẹ̀rọ bí ní sọ pé ọlọ́run á ó ti bẹ́ẹ̀ ṣe ni mo máa sọ lábàrà ọlọ́run omi tó bá kù sí gbogbo ẹ̀kọ́ ọ̀pọ̀ ẹ̀kọ́ gbàgbà ọlọ́run á sọ ẹ̀ o wà ní káwọ́lé ní olùdókòwò ní wọn bàbá ọ̀fọ̀ bàbá jẹ́ ayé òní bọ́sẹ̀ ọ̀gá lórí wọn. Lookman àwọn náà ta ṣe ìrántí ẹlẹ́yìn ọlọ́run àti ọ̀dẹ̀ rẹ̀ fún un gbogbo tó fi lẹ̀ òní bàjẹ́ ọwọ́ bàjẹ́ òní kàn wọ́n lọ́wọ́ á dá wọn sí fún un agbára lọ́wọ́ náà màá bọ̀ ẹ̀kọ́. Ọ̀dà ọ̀pẹ padà sọ́dọ̀ ẹni tó lọ pẹ́ àdá ọ̀pẹ padà sọ́dọ̀ ẹni tó lọ pẹ́. Sorry, I'm Àtìlọ́lá onígbà àdàmọ́ òkú má padà wá ìbànújẹ́ ìṣòro àjò onígbà àdàmọ́ òkú. Ẹ bá gbọ́dọ̀ tóbi. Ẹ gbọ́dọ̀ tóbi. Ẹ gbọ́dọ̀ tóbi dáadáa o. Ó jẹ́ tí wọ́n gbọ́dọ̀ wọn bá jù lọ òjò ọlọ́wọ́ bá lọ tó bá gbọ́dọ̀ tóbi. Ojú òbí tì í, àjídára jẹ́ wa. Ọjọ́ ayọ̀ nílé yìí, we are celebrating his life at times. Àwa ò ṣọ̀fọ̀, àṣọ̀fọ̀ bí ilé. Even though I like to call one of the children to come and say one or two things, how they miss their father. But just thinking about the emotional part of it. That's why I didn't call any one of you. I did just, ladies and gentlemen, let me quickly call my dear brother, our great father, Barrister Al-Fatai Adesonya, with all due respect, sir. Adesonya, with all due respect, sir. So please step forward